ìdùnnú ti ṣubú láyọ̀ fún Sunday Igboho àtàwọn ọmọlẹ́yìn ìrù ẹkùn ẹ̀ nígbà tó lọ sí àbẹ̀wò sí Kabiyesi Onírìṣà ọmọ olódò kan ò tẹ́rẹ́rẹ́ ọmọ olódò kan tààràrà lùfẹ̀ yóò máa sàn wéréke ọdẹ ìkùlé Olúfẹ̀ lọ́dà bàtà ó pẹ́ lójú ọ̀gbọ́dọ̀ bù mú lẹ́rìn alàbàjà wọn ọ̀gbọ́dọ̀ bù sánsẹ̀ ògédégèdégédé ó ń sọ̀bọ̀rọ̀ ojú ní ọ̀pọ̀n mi odò náà gbẹ Kábíyèsí Onírìṣà ọgbà Sunday lálejò nílé Ifẹ̀ gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun bí jìgìjìgì àtòṣogbo àtẹ̀dẹ́ àti Ifẹ̀ gbogbo ẹ̀mí jìgìjìgì pé wọ́n gba Sunday Igboho lálejò nígbà tí Kábíyèsí Olúfẹ̀ ń sọ̀rọ̀ Àjàláyé Olúfẹ̀ àtẹ̀wọ̀nrọ̀ ó nínú òun dùn sí Sunday gidigidi ó lóun sì kún lọ́wọ́ ó nítorí pé iṣẹ́ ẹyù gbogbo wa nílẹ̀ Yorùbá ní í ṣe nítorí ìdí eléyìí àwọn táwọn jẹ́ Kábíyèsí Onírìṣà Ilé-Ifẹ̀ àwọn náà bá wọn dá sí díẹ̀ ní a bá gbé 100 million jùúlẹ̀ mílíọ̀nù lọ́nà 100 náírà ni wọ́n gbé jùúlẹ̀ wípé kí wọ́n fi máa bá ètò òru ẹkùn lọ ariwo ta gèè Sunday Igboho ọ̀dọ̀bálẹ̀ bàbá mi ẹ ṣe tá a bá sì ní ká fojú sùnùkùn wò ní gbogbo Nàìjíríà yìí ọ̀fẹ́ mọ́tì sí ẹni tó dẹnu ètò owó tó bẹ́ẹ̀ fúru ẹkùn ìrù ẹkùn bẹ̀rẹ̀ nìyẹn o ní ọ̀rọ̀ tí mò ń sọ ń jò ní ìṣerí gbogbo gbàdógóje èrò ọ̀wájà gbogbo awuyewuye tí ń wáyé lórí ọ̀rọ̀ Sunday Igboho promotion ní ń já sí promotion tó lágbára ní ń já sí àwọn èèyàn ti kó Sunday Igboho jẹ ọ̀rọ̀ rẹ̀ sì dàbí bàálù tó ti sí kò ṣeé ṣẹ́wọ́ sí mọ́ ìyẹn ti lọ́ǹtì ẹ̀nu 100 million mo bá Sunday dúpẹ́ mo bá ọ yọ̀ mo bá gbogbo ọmọlẹ́yìn èrò ẹkùn mo bá yín yọ̀ wípé ẹ sí nọ́mbà mú ẹ ń gbọ́ káàkiri lọ́tún lọ́sì aláàjì ẹ̀ mọ̀ bọ̀ àwọn èèyàn ń sọ̀rọ̀ nípa ọmọ Wàsílà tí a ní ó wo Olóòlù àwọn kan ní Olóòlù náà gbákọ sí àwọn kan ní ẹ má dáhùn kò rólóòlù gan o àwọn kan ní látọ̀yìntọ̀ ọlọ́pàá ẹni wọ́n ti mú un lọ sí ilé Olóòlù asáàrí tí wọ́n dè kára ahùn gbímọ̀ lọ́rùn a sì rí tí wọ́n fá orí ẹ̀ a sì rí tí wọ́n da ẹ̀jẹ̀ sí lórí a sì rí tí wọ́n rò láṣọ pupa a rí tí ń jó káàkiri ìdí èṣù nílé Olóòlù ọ̀rọ̀ náà wá sósì ní lẹ́nu ó buyọ̀ sí ẹ rí i pé ọ̀rọ̀ yìí kìí ṣe tuntun àwọn èèyàn ti gbọ́ èyí ń tó sọ́kòkò nú ẹ̀ la ní ká yan nàná ká kílíà àti pé ọ̀nà wo níjọba lè gbà tẹ́sí ò ní máa gúnra wọn tí oníṣẹ̀ṣe ò ní máa kọlu mùsùlùmí tí mùsùlùmí ò ní máa kọlu gbàgbọ́ tí gbàgbọ́ ò ní máa kọlu ẹlẹ́sìn ìbílẹ̀ kí ni ìwòye tiwa lórí ẹ̀ tá a bá sọ̀rọ̀ nípa Olóòlù ó ti wà ń bàdàn ní ìsìn ọmọ lé ní 400 years tá a bá sì wò gbà tí Islam wọ̀ bàdàn náà kì í máa sọdún kékeré lẹ́yìn ọdún tí Ajágbe mọ́kèǹfèrí àtolóòlù tí wọ́n jọ pàdé
tí gọ̀ǹgọ̀ sọ tí alárèéjọ àgbá tí nǹkan gbé nǹkan hànú látọdún náà àtúgbọ́ nǹkan kan tó jọ bẹ́ẹ̀ mọ́. àtúnfi ọdún ní ńlá tún rí wípé ẹnìkan wọṣọ ọkùnrin wọn ní ó dé fìlà ó dúró lórí ilé ó wá ń ya olóòlù. wọ́n lé wọn bá. ẹ̀ńtọ́ jẹ́ àrólé olóòlù sọ wípé kò í sì fún obìnrin láti rí olóòlù obìnrin tó bá rí olóòlù wípé ojú rẹ̀ ó rí mọ̀ bò. èmi náà sì wò bẹ́ẹ̀ lóòótọ́ torí ńgbà tá a wà lọ́mọ èké tá a máa sojú mi dá káàkiri èmi náà ti wo olóòlù rí. awọ ni ọ̀kọ̀ọ̀kọ̀ ṣáájú táwọn èèyàn tẹ̀lé awọ yẹn ibi tí awọ yóò wà yóò fẹ́ tó mẹ́ẹ̀lì kan síbi tó lóòlù wà kí wọ́n tó sọ pé ọ̀gbọ́rùn gan-an kódà ó ti yanjú ọ̀rọ̀ ọbẹ̀ kó lóòlù ó tó débẹ̀. bàbá o àfáàlà akéwú ẹ jẹ́ gbajúgbajà nínú oníwàásí nìbàdàn kí ni ń fa awuyewuye láàrin mùsùlùmí àtàwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tó fi le tó báyìí. on the 27 oṣù yìí òní wọ́n ṣèrántí àìsàn pẹ̀pẹ̀. ọ̀run lẹ́jà sí wa. kára láyọ̀ kápàdé ń re àní dolódì lẹ́yìn ara wa. ọkọ náà ni a fi kó èpo oṣù dànù. oríire ti dé. wọ́n wá gúnyán tán wọ́n ní ẹ lọ gbàwó wá. gbogbo wa o. wọ́n wá kóyán sínú àwo. ló dífá fún àwọn ọmọ onítíátà àsìkò yìí. ó ti dé Olóòtú. àwọn òkúkú ṣe wàhálà kankan ibi wọ́n bá yé ni wọ́n ti ń jẹ. tí wọ́n bá sọ pé àwọn ìlú tí ń bẹ lẹ́kìtì ọyẹ ẹ̀ka mẹ́wàá nù wọn tipátipá láàfin rẹ̀ tó lè sọ mẹ́ta. ọmọ Olóòtú dé o. ìlú tí ń bẹ lọ́nà ilẹ̀ haúsá lọ́nà kwara ẹ sọ mẹ́ta ń bẹ. àwọn onítíátà tí wọ́n bá dirù látọ̀ǹdì wá. kẹwàá mú nọ́mbà yìí o. tí wọ́n bá máa padà bọ̀ alé ó lè jóṣù kejì ó lè di on the 2nd àbọ̀ on the 15 oṣù kejì. ọmọ Olóòtú. wọ́n pẹ̀ ń tíátà kárin. ìyàwó ẹlòmíì ó bímọ nú mọ́tò. tòní ti wá. ìyàwó ẹlòmíì ó bímọ sórí stéèjì. ẹ kú ewu ọmọ o ọlọ́run ó wò ó. ọmọ Olóòtú dé. ó ṣẹlẹ̀ kẹjọ. àwọn tí wọ́n jẹ ìyá tíátà tí wọ́n jọrọ ẹ̀ lára wọn ni bàbá dúró ládìí pọ̀ ṣùgbọ́n lọ́n compensate wọn pẹ̀lú àwọn ọmọ dáadáa tó fún wọn. lára àwọn tí wọ́n jìyà tíátà tí wọ́n jọrọ ẹ̀ lára wọn ni bàbá Kọ́lá Ògúnmọ́lá ṣùgbọ́n lọ́n compensate wọn pẹ̀lú àwọn ọmọ gidi tó fún wọn. lára àwọn tó jẹ ìyà tíátà tí ò dúró jọrọ ẹ̀ òun ni Rèé Èyíwùmí ṣùgbọ́n Ọlọ́run compensate bàbá Rèé Èyíwùmí pẹ̀lú àwọn ọmọ tó dáa tó fún wọn. lára wọn ni Múkàrè Lásùnrè Mọ́fìrè dìde lóríṣiríṣi. àti Múkàrè àti Mọ́fìrè gbogbo wọn ló yẹwé rẹ̀. kẹwàá mú nọ́mbà. ìyá wọn ní gbádùn lọ́dà bí ọmọ géun ìyá wọn wá dàbí sisi. ó ti dé fún gbogbo wa o. bàbá ń kọ́ bàbá ti lọ. ọ̀pọ̀lọpọ̀ ilé tẹ́ ẹ bá dé Ìbàdàn bí. tẹ́ ẹ bá lẹ́ fẹ́rẹ̀ǹtì ilé tẹ́ ẹ bá ní láńlọ́ọ̀dù ńkọ́ wọn ó pẹ́ sàárè rẹ̀ lẹ́kàn ń ta wọn. ní láńlọ́ọ̀dù láńlẹ́dì lání o 75% tí bàbá láńlọ́ọ̀dù máa kú nìyá láńlẹ́dì máa kú. ìyá láńlẹ́dì ni ó máa control gbogbo ẹ̀ lọ. iná ló fi jẹ́ pé tọ́ ọ bá ń wúgà àwọn kan máa rẹ́rìn ni. gbogbo kútakúta rẹ̀ ọ fẹ́ lọ táwọn ọmọ take control. ó sì tún wulẹ̀ kọ́ ọgbọ́n tó ò lè báwọn ọmọ sọ̀rọ̀ kò sí ọmọ tí ìmọ̀ sábà gbọ́rọ̀ sí bàbá rẹ̀ lẹ́nu jù yá ẹ̀ lọ. àwọn ọmọ máa ń ní sympathy fún ìyá wọn. kódà kò sírú ìyá tó lè bí èèyàn ò ní sympathy fún. kódà bí ìyá rẹ̀ já láṣejù ó pé ó yẹ kí wọn ó ti mọ̀ wá mọ́mì pẹ̀lú ẹ̀.
bàbá olóyè Lékan Àlàbí. ó ti dé ọmọ Olootu dé o. ikú pa sóbí wu kókó. ikú pọ̀kọ̀kọ́ mi ọ̀kọ̀kọ́ dànù. ikú pa bàbá Lékan Àlàbí olóyè gíga nílùú Ìbàdàn. ọlọ́sọ̀rùn àsàǹtẹ̀. bàbá Lékan Àlàbí ó ṣe púpọ̀ lọ́rọ̀ ṣe wa iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí. kò sí ọmọ èké kan tó jẹ́ pé bá ń ṣètò tí bàbá Lékan Àlàbí kì í gbọ́. bàbá máa gbọ́ prógráàmù oníkálukú. ibi tó o bá ti ṣe mistake tó bá mọ nọ́mbà rẹ yóò pè ọ́. ọ̀rọ̀ tó sọ lẹ́ẹ̀kan bó ṣe rí ẹ bá ń kọ́ o yóò sì correct ẹ. tó o bá ṣe prógráàmù tó dáa yóò commend ẹ. ọ̀kàrẹ̀ o mo gbọ́ ètò ẹ̀yẹ mo láìkẹ́ ọba bá wa parí ẹ. tó fi mọ̀ pọ̀ gbọ́ délẹ̀. ní ti wà ní kalẹ̀. ibẹ̀ ni kò yá ti bẹ̀rẹ̀ next week o part 2 yẹn ni kò fi bẹ̀rẹ̀ next week o. bàbá dáadáa ni wọ́n mọ̀ nípa àṣà ìbílẹ̀ púpọ̀. wọ́n gbọ́ Yorùbá níjìnlẹ̀ Yorùbá. wọ́n sì gbọ́ tí wọ́n ń pè ní Cockney English. wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì bí ọmọ Gẹ̀ẹ́sì. ìjìnlẹ̀ òyìnbó wọ́n gbọ́. àwọn èèyàn wá ń ṣe kàyéfì pé ńgbà bàbá olóyè Lékan Àlàbí olóyè gíga ń bàdàn kú. pé wọn ò sin wọn sí Ìbàdàn kí ló dé tí wọn gbòkú wọn lọ sí Fìdítì. ọmọ Olootu dé. kí ló dé tí wọn gbòkú wọn lọ Fìdítì. ìrìnlá ìṣẹ̀lẹ̀ tó. ṣé bí orí adé yìí sùn ta ni wọ́n máa wí. jílẹ̀ ìtàn dìde lóríṣiríṣi. àwọn èèyàn ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí wípé bàbá Lékan Àlàbí kò tí ì dépò ọba. tó bá dẹ́karùn Olúbàdàn yóò ti dádé tó bá dádé ọba ni. wọn ò lè sin ọba kúrò nílùú ẹ̀ ìlú ẹ̀ ni wọ́n sì ń sìn. ṣùgbọ́n olóyè gíga jùlọ òun ni Chief Lékan Àlàbí. abẹ́sẹ̀ Olúbàdàn ni wọ́n nígbà ayé wọn. Fìdítì tí wọ́n sin wọ́n sí Ìgẹ́tàsí bíi Oníbàó. ìtẹ́ tí wọ́n sin wọ́n sí ní Fìdítì. ìtẹ́ àwọn aládàáni tó jẹ́ ti ìgbàlódé ni. téèyàn bá sì wo environment yẹn gan-an èèyàn mọ̀ pé òkú tó bá sùn bí tààràtà àlìjánà ní lọ. mo rò pé bàbá Lékan Àlàbí wọ́n ti wọ tẹ́yìn rí ńgbà ayé wọn. wọ́n láìkì ibẹ̀ ó ṣeéṣe kó jẹ́ ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ pé máa bá kú ibi báyìí ni ẹ lọ sin àwọn sí. torí ẹ̀ ni wọ́n fi sin wọ́n sí ìtẹ́. torí wípé ní tẹ́yẹn oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n ó rí ńbẹ̀ ni pé àwọn èèyàn ọmọ bá wọn túbẹ̀ ṣe. àwọn tí ń túbẹ̀ ṣe wà ńbẹ̀ tí wọ́n jẹ́ pé ibẹ̀ ò gbọ́dọ̀ wú kókó ibẹ̀ ò gbọ́dọ̀ dọ̀tí. nígbà ayé Lékan Àlàbí tẹ́ ẹ bá sì mọ bàbá yẹn wọ́n máa ṣe ẹ̀ṣọ́. bàbá tó láìkì ìmọ́tótó ni wọ́n. mo tún gbọ́rọ̀ àgbàdé o. ẹ jẹ́ tí ẹ gbọ́ ọ̀rọ̀ àgbà bí ó ṣe lówùrọ̀ ó pẹ́ títí àṣẹ lọ́jọ́ alẹ́. ọ̀rọ̀ àgbà mi fún tèní ni mo pè ní tá a bá ṣe lénìí ọ̀rọ̀ ọ̀tàn ni ó dà lọ́la. gbogbo ń tà ń ṣe yìí ni ó dìtàn. nígbà ọba yá ẹ̀ẹ́fẹ̀mí náà pìtàn pé bàbá kan wà tí máa sọ̀rọ̀ ńlá gelu ń jọun. èyí tí mo fi pè bẹ́ẹ̀ ni wípé ọjọ́ dalẹ́ yóò jìnnà púpọ̀. ni wọ́n fi máa sọ wípé bàbá kan máa sọ̀rọ̀ ní lágelu ń jọun. orúkọ rẹ̀ a máa jẹ́ báyìí a máa jẹ́ báyìí. bá a ṣe rántí àwọn bàbá Gòkè Akínlábí nìsín. bá a ṣe rántí àwọn ọ̀pọ̀lọpọ̀ tó ti wá tó ti lọ. bá a ti rántí bàbá Lékan Àlàbí. mọ́lájọṣepọ̀ tó gúnmọ́ pẹ̀lú bàbá Lékan Àlàbí. wọ́n dẹ̀ ṣe oore fún mi nígbà ayé wọn. oore kan oore mọ́ ni gbàgbé tí mo lè gbàgbé láéláé. tí bàbá Lékan Àlàbí ṣe fún mi.
mo ti sọ̀rọ̀ kan rí lójú ayé bàbá Lékan Àlàbí. Bàbá Lékan Àlàbí ní ọjọ́ kan mò ń ṣètò ní Olúyọ̀lé FM. Ètò yẹn fọná ojú. Olúyọ̀lé FM mo wà ńgbà náà tẹ̀ka ti BSUS. Àlejò kan wá bá mi. Wọ́n ń pè àlejò yẹn ní Àmì Ọlọ́run. Sànúsí Àmì Ọlọ́run. Ó wá gbé mọ́tò síta ìgbà náà mo ní mo lọ́fíìsì Sádámọ́sìgbà. Ó wá gbé mọ́tò síta. Ó páàkì sí títì. Òjijì lágbáriwo ni wọ́n wọ́ mọ́tò Sànúsí lọ. Wọ́n ní a wọ́ mọ́tò Sànúsí o, a bá ń jáde a bá wò. Kí n tó pẹ́rú ẹyẹ kí rèé pé mo fẹ́ lọ bá wọn, wọ́n ti gbé mọ́tò tèmi náà. ẹni ìṣeré kọ́ múra sílẹ̀. Níbo lẹ̀ ń wọ́ mọ́tò lọ, wọ́n ló di secretariat. àtọ̀rẹ́ àti ìka. Ìgbà náà wọ́n ṣẹ̀ṣẹ̀ dá àwọn ẹ̀ṣọ́ aláàbò ojú pópó ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ńlẹ̀. Láyé gómìnà Ajímọ̀bí ni o. Wọ́n bá wọ́ ó di secretariat. Mùjísà Ọlọ́run tí màá rí ń bẹ̀ ni wípé ọkùnrin kan náà fẹ́ gba owó lẹ́nu ATM ara ìyá rẹ̀ ọ̀yá wọn wá pè é. Ó wá gbé ìyá rẹ̀ wá wà níwájú ọkọ̀. Ó fẹ́ gbé ìyá ẹ̀ lọ sí hospital, ó wá fẹ́ gbowó lẹ́nu ATM. Ó wá sọ̀kalẹ̀ kó tó dé wọ́n ti wọ́ ìyá rẹ̀ àti mọ́tò wọ́n jọ wọ́ mọ́tò wa níjọ́ náà dé secretariat. Inú mi wá dùn pé n táwọn eléyìí ṣe yìí ibi tèmi náà ó ti gbárì tọ́ máa tì fún wọn ni. Bégún bá lóun ọ̀mọ ni tọ́ bá lóun ò rí gọ̀ǹtọ̀ náà ó pọ̀ òun ò rí eégún. Wípé n tí màá ṣe ni wípé èmi náà ó fi hàn wọ́n wípé ìwà tí wọ́n wù yẹn ò dáa. Ńgbà ọ̀dọ̀sẹ̀ kejì mo bá borí afẹ́fẹ́ mo bá fọn rere gbogbo ohun tí wọ́n ṣe pátá. Bí wọ́n ṣe wọ́ ìyá ìyá arúgbó. Bí wọ́n ṣe wọ́ lọ secretariat pẹ̀lú mọ́tò. Wọ́n wọ́ ìyá yìí lọ secretariat pẹ̀lú mọ́tò tiwa náà. Mo bá sọ lórí rédíò. Kẹ́ ẹ máa wò ó níjọ́ tí mo ti ń pọ́njọba lé tí mo ti ń ṣe àyẹ́sí ìjọba. Níjọ́ tí mo ti ń polongo pé Ajímọ̀bí mú mọ́tótó wọ̀ pínlẹ̀ Ọ̀yọ́. Ní ọjọ́ tí mo ti ń sọ wípé Ajímọ̀bí ń la títì ọ̀fàná ojú pópó. Wọn ò gbọ́njọ́ náà. Ìjọ tí mo fọná sọ̀rọ̀ èyí tí mò ń sọ lọ. Gọ́fúnà Ajímọ̀bí Ọlọ́run foríjì wọn. Wọ́n ń lọ sí Saudi. Wọ́n ń lọ fún múra níjọ́ náà. Àwọn kan wá tẹ̀lé wọn, àwọn tí wọ́n jọ ń lọ wọ́n tẹ̀lé wọn. Wọ́n wá ní kí wọ́n má gbé mọ́tò tó pọ̀, wọ́n wá wọ bọ́ọ̀sì. Wọ́n gbé bọ́ọ̀sì ẹyọ kan coaster bus. Ó gbé gbogbo wọn láti secretariat, ó ń gbé wọn lọ sí airport l'Èkó. Wọ́n ní àwọn wà nù mọ́tò yẹn ni wọ́n yín ní rédíò bá ń ké tatatata. Wọ́n bá ń gbọ́rọ̀ tí mò ń sọ lọ nínú rédíò. Ọ̀rọ̀ tí mò ń sọ lọ. ẹni ìṣeré kọ́ múra sílẹ̀. Ọ̀rọ̀ tí mo sì ń sọ náà ni pé ìjọba ilé yìí kí wọ́n wá nǹkan ṣe sí o. níbẹ̀. Ká mọ̀ wá wọ́ ìyá arúgbó ní ìyá arúgbó ìyá tára rẹ̀ ọ̀yá tó bá lọ kúnú ọkọ̀ bá ń kọ́. Gbogbo ètò tíjọba ń ṣe ìjọba ò rí eléyìí ṣe o. Inú bí olóyè Ajímọ̀bí ń jọ náà. Irú kí leléyìí? Wọ́n bá pe BSUS. Wọ́n pe ilé akéde pé ẹ̀gbọ́n ọmọ tí ń sọ̀rọ̀ ń bẹ̀ gbogbo yìí sì káwọ́ lérán ẹ sì ń wò. ẹ má má ṣe orí ìka òsùn. Nígbà tí odidi gọ́fúnà báyìí pe GM alága BSUS wọ́n ti ẹ̀ pè ń jọ náà. Àbí bí aṣojú ó tún ju GM lọ ẹni yẹn tún ju GM lọ. Lẹ́ni yẹn bá gbọ́ alákòóbámọ̀ ní Kola Olootu yìí. Òun bá gbé fóònù láti bẹ̀ torí pé kó tó dé Olúyọ̀lé FM tó wà lódìfẹ̀ róòdù láti Báṣọ̀run
ètò ti tán ló bá gbé fóònù ní bá ń pe ẹni tó wà ọlọ́wọ́ bọ́tìnì tó wà ní díútì ńjọ́ náà. mo rò pé nìyẹn ti dìde òun ti bọ́yá ó ti jáde ó ti lọ ọ̀ta. níbi tí wọ́n ti pè pé níbo ni wọ́n wà ó níbi iṣẹ́. ó níbi iṣẹ́ lòun wà. ìkéyìn ó ti bọ́ sí fóònù ẹ̀ títí kọ́ lọ rìn ra nǹkan. ó ti wò pé ẹni tó wà lórí ètò yìí ó kúkú dángájá kò lè fọ́nbù. wọ́n bá sọ fún ní bá ń sáré bọ̀ kìtàkìtà. wọ́n sáró ń tọ̀ tí ń làágùn. ó kù 3 minutes to go. ńlọ wọlé. báyìí wọ́n ní ẹ stop program yẹn wọ́n ní ẹ stop program yẹn wọ́n ní ẹ stop program yẹn. wọ́n rí. wọ́n lé wọn bá. nígbà àwọn èè sign off fún 3 minutes to go. mọ́tò ọ̀gá yẹn náà ti dé. wọ́n lé wọn bá. ń gbọ́ ọ̀rọ̀ rádaràda wo lẹ̀ ń sọ lórí afẹ́fẹ́. ọ̀nà wọ́n lẹ̀ ń bújọba. olúwa tán. mo lé mi kẹ̀ bó mo ṣe bújọba sábójú ní àbábímú. eré mọ́mọ́ pé kábíyèsí olódùmarè. àṣé bí wọ́n ṣe gbégbèsè yẹn bí wọ́n ṣe pè wọ́n ti pè ọ̀gá rédíò kọmíṣánná tó wà nú ọkọ̀ ńgbà náà tó wà lẹ́ka fún ẹ̀ka rédíò ó tún ti pè ọ̀gá rédíò padà ẹ má gbégbèsè lórí ẹ̀kọ́ gà ó tó dé. kò ṣe méní kò ṣe méjì òkúkú kò nídìí pa ẹ̀ṣẹ̀ ń kọ̀wé yọjú sí wa ní Basọ̀run o kò ṣe ń débẹ̀ bá fi lẹ́tà lé mi lọ́wọ́ ẹ lọ́ọ́ rọ ọkùnlé until further notice. rọ ọkùnlé kẹ̀kẹ́ ni mo ṣe. ó fẹ́ ẹ̀yin ọ̀dàlẹ̀. bàbá olóyè Lékan Àlàbí ọlọ́run foríjì wọn ọlọ́run gbàbọ́ wọn. ní n bá ṣètò bàbá bá pè mí Kọ́lá àgbọ́ prógráàmù ẹ̀ kí ló ṣẹlẹ̀. mo ní bàbá ń bolẹ̀ wà wọ́n bá júwe bí wọ́n wà fún mi mo bá lọ́ọ́ bá wọn. ǹjẹ́ náà àjòrò sùn kí mo lọ bá wọn lọ́sàn-án ọjọ́ náà. ẹ̀yin abanijẹ́. wọ́n wà lọ́nà tó tágàdé mo bá lọ bá wọn bàbá báyìí kàṣà. wọ́n ní sọ ti tán mo ló ti tán. wọ́n là á yanjú ẹ̀ ní ìsìn. wọ́n bá gbé fóònù. ẹ̀yin ọ̀dàlẹ̀. olúwa ni ó. àwọn ọmọ èmi ò ṣàlàyé délẹ̀ pé ọ̀gá ti lọ sí umura. ẹ̀yin ọ̀dàlẹ̀. ní ẹ bá pe secretariat wọ́n bá ní ọ̀gá ò sí nílé. wọ́n ní gómìnà ti lọ múra. direct number gọ́fìnà dẹ̀ wà lọ́wọ́ bàbá kan pé gọ́fìnà lọ ni. ọmọ wa ń Kọ́lá Olóòtú kò lè sọ̀sọ́kúsọ gọ́fìnà létí ara àwọn lòún fi gbọ́ ọ sọ̀sọ́kúsọ. ǹgbọ́ Kọ́lá ò wí báyìí mo ní bẹ́ẹ̀ ni kí ló dé tí wọ́n náà fi sọ bẹ́ẹ̀ gọ́fìnà wà lórí fóònù o. mo ní wọ́n wọ́ mọ́tò tèmi wọ́n wọ́ mọ́tò àlejò tó wá ń wá mo ní mi ìwà sọ yẹn mo ní tó dùn mí jù ní ìyá arúgbó tára rẹ̀ ọ̀yá wọ́n fẹ́ gbé ìyá yìí lọ sọ́ọ̀sìpìtù ọmọ ẹ̀ wá fẹ́ gbowó lórí ATM wọ́n wá ní kí ìyá àwọn ó dúró nú ọkọ̀ wọ́n wá wọ́ ìyá ẹ̀ tí mọ́tò wọ́n wá wọ́ lọ secretariat wọ́n wọ́ ìyá lọ secretariat mo ní ń tọ́ fàánù. Bàbá Lékan Àlàbí ní sóòsù ọ̀ mo ní mo sú ọ̀. Bàbá Lékan Àlàbí gọ́vnà wà lórí fóònù àwọn náà wà lórí fóònù ẹsẹlẹ́nsì ẹgbọ́n tọ́mọ ìwí. a tún ti dé bí a ti ń dé. ìmọ̀lẹ̀ dé o. Gọ́vnà wa bi mí pé ṣé mo sú ọ̀ lórí tí mo wí mo ní bẹ́ẹ̀ ni sà. mo ní nọ́mbà mọ́tò báyìí wọ́n jọ wọ́ wáńjọ́ kan náà ni. ọjọ́ Tuesday lọ́jọ́ yẹn bọ́ sí ilé ìgbàgbé láéláé. ọjọ́ Tuesday lọ́jọ́ yẹn bọ́ sí. wàláhì ibi tọ́rọ̀ náà parí sínú. bí mo ṣe padà sí ilé akéde tí mò ń bẹ ètò lọ lọ́sẹ̀ kejì ni. ṣé màá wá gbàgbé irú bàbá ńláíláí bàbá tó ṣe gudugudu méje yàyà mẹ́fà ni. bóyá olúwa rẹ̀ ọba ti wà ń bí iṣẹ́ káfíńtà ní ìsìn. àtọ̀rẹ́ àti ìka. tàbí kí n mọ wa mọ́tò àbí mọ ohun ṣàkọ̀wé ilé epo. ìfọ̀rọ̀ bí òṣòrí
ọlọ́run forí jìn bàbá yìí ọlọ́run gbàbọ̀ wọn o iwájú tí wọ́n kọjú sí ọlọ́run jẹ́ ọ̀dà ẹ̀yìn tí wọ́n fi ilẹ̀ ọlọ́run mọ̀jẹ̀ ó bàjẹ́ kákú lọ́mọ èké kọ́ yẹni ọ̀sán ju àdàgbà ìládìí ẹ̀rànà 75 years of age tí bàbá yìí lò lórí àlééfà ọ̀sán ju kéèyàn ọlẹ́gbẹ̀rún ọdún kọ́mọ̀ nítumọ̀ lọ.